Ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń ṣe àṣìlò èdè nípa pípe school ní ilé ìwé. School kì í ṣe ilé ìwé torí pé ohun tí wọ́n ń kọ́ ní school ó ju ìwé nìkan lọ. Wọ́n ń kọ́ character, wọ́n ń kọ́ morals, wọ́n ń kọ́ vocation láwọn ilé ẹ̀kọ́ míì gan. Tó jẹ́ pé ilé ẹ̀kọ́ la máa pe school. School kì í ṣe ilé ìwé, ó kọjá ìwé nìkan. Bákan náà, yàrá tí à ń jókòó sí, tá ń pè ní classroom, eléyìí náà kì í ṣe yàrá ìkàwé. Yàrá ìkẹ́kọ̀ọ́ òun ní classroom tó jẹ́ pé ibẹ̀ là ń jókòó sí láti kọ́ ẹ̀kọ́, ìyẹn ni ti classroom. Ṣé wá rí library? Library, yàrá ìyáwèékàwé òun ní library tàbí yàrá ìkàwé tàbí ilé ìkàwé tàbí ilé ìyáwèékàwé. Màá ṣe àlàyé eléyìí fún wa. Ẹ jẹ́ á ṣe sùúrù. Tó bá jẹ́ pé public library ni tó dá wà níbì kan nígboro tí òun nìkan dá dúró lódidi building, á pè eléyìí ní ilé ìkàwé. Tó bá jẹ́ pé yàrá kan péré nínú ilé ẹ̀kọ́, á pè ní yàrá ìkàwé tàbí yàrá ìyáwèékàwé. Kò jù bá ń lọ o. Ẹ ṣeun.